ojúmọ́ wa ò aríre ojúmọ́ wa ò aríre ojúmọ́ wa láyọ̀ ojúmọ́ wa ò aríre ojúmọ́ wa láyọ̀ ojúmọ́ wa ò aríre. bójúmọ́ bá ti mọ́ ọ̀yà àlà gbèrègèdè ojúmọ́ ò ní tún mọ́ ojúmọ́ ò ní mọ́ kákìtàn ọmọ gbẹbọ àbí káàtàn ọmọ gbọrẹ ojúmọ́ ò ní mọ́ kí kòkó ọmọ ṣe bẹ́ẹ̀ ojúmọ́ ò ní mọ́ kọ́wọ́ ọmọ lọ sẹ́nu kọ́mọ dẹ̀yìn bọ̀ ojúmọ́ ò ní mọ́ kéèyàn kọ́mọ jẹun torí pé okun inú la fi gbé tòní èyí la fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì tẹlifíṣàn Awíkonko gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ojú Abẹ pé àtúndé lónìí bí ìṣe wa àwòtún mọ́ dábí ẹdun àmọ́ rọ̀ bí òwe níbi tá a ti mọ̀ wípé ẹyẹ kan kì í fapá kan fò àwa nìkan ò lè dá ṣe bí ó bá sẹ́yìn kò ní sáwa bá a bá ṣe bẹ́yìn ò bá wò ó kí ni wọn bá máa pè láwa akin pẹ́kú faradà akin pẹ́kú ojoojúmọ́ agbàdúà kọ́lọ̀ wọn mọ̀ fi wá wọn ra wa ilé yín ò ní dàrú ọ̀dẹ̀ wa ò ní dàrú ilé yín ó tòrò tọ̀dọ̀ wa ó tòrò lágbára Ọlọ́run ikú ọ̀dọ́ ikú èwe àníri láṣẹ Èdùmàrè gbogbo iṣẹ́ wa gbogbo àdáwọ́lé wa ni wọ́n máa yọrí sí rere Àkàndá Awíkonko ló kọ́ mi Àjàó Àrò ni mí Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe mò ń kí pẹ̀ káàbọ̀ sákọ̀tún ètò Ojú Abẹ fún tòní. bẹ́ẹ̀ ni mo kí o gbogbo ibi tí atẹ́gùn kan ní bá ń fẹ́ lẹ́lẹ́dẹ́ bẹ́ẹ̀ kú sí máa pé tí kan yẹrí ńgbẹ̀sẹ̀ bá pé méjì nínú wàsàwàsà bí ọba sí ti lórí èrè ọ̀dàpọ̀ làágì ni ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ́ fìdílé nǹkan kẹjẹ gbáládùn tí o tò ní dọ́ba Olútáyọ̀ Fáṣínà ló kọ tí mò ń jẹ́ o ní ìpakọ̀ mi dà. ẹ já wá wọnú ètò pápápá àjọ kan tí wọ́n pè ní the Federal Competition and Consumer Protection Commission FCCPC wọ́n láwọn kéde àtìlẹ́yìn àwọn fún iléeṣẹ́ báńkì àpapọ̀ orílẹ̀-èdè yìí pẹ̀lú àwọn àtúnṣe kan tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ àwọn báńkì lórílẹ̀‐èdè Nàìjíríà ìdí ni pé tá a bá rí ọ̀rọ̀ àwọn oníná mọ̀nàmọ́ná àwọn báńkì náà wà nínú ẹ̀ka tí ń rí aráàlú jẹ lọ́nà kan tàbí kejì tó jẹ́ pé wọ́n yọ owó míì yóò dàbí ẹni pé kẹ́ ẹ má dákẹ́ rí báwọn báńkì níbi tá a rò ti kan yàn ó gba mẹ́sẹ̀gì míì yóò dàbí ẹni pé kó mókúta kó re sọ́lù wọn gbogbo àwọn nǹkan báyìí ní báńkì àpapọ̀ ní àwọn ó ṣe àgbéyẹ̀wò àti àtúnṣe lé lórí pàápàá jùlọ ẹ mọ̀ pé ìgbà míì bí èèyàn bá fẹ́ gbowó nínú ẹ̀rọ tí ń fòyàn lówó lóde àkọ́kọ́ káàdì tẹ́ fẹ́ fi gbowó o lè hánú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì o lè sọ fún yín pé o ti sanwó kò ní gbowó jáde ní ọba di tí hàn rere ẹ̀rí tí retí owó nú àsùnwọ̀n yín ẹ̀ ní rí ọjọ́ kan yọ kọjá ọjọ́ kejì yọ kọjá ẹ ṣẹ̀ṣẹ̀ tó ń lọ báńkì wọ́n bá ti dé báńkì wọ́n á ní wọ́n fún yín ní iye ìjọba yìí kí wọ́n tó dá padà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iléeṣẹ́ báńkì àpapọ̀ wọ́n ní àwọn ìgbésẹ̀ tí ń lọ lórí eléyìí àjọ yẹn wá ní àwọn ṣàtìlẹ́yìn tó gbọmọ fún wọn. bẹ́ẹ̀ ni mo kí ara ilé ẹ̀kan sí torí pé ẹni a bá fi joyè àwòdì. tí ò bá lè gbádìí ẹ ó yẹ kó foyè ńlẹ̀ kó bọ́lẹ̀ kẹ́lẹ̀. náà ni àjọ FCCPC àwọn àjọ yìí ni wọ́n wà fún dídáàbòbò ẹ̀tọ́ oníbàárà ìjọba gbé wọn kalẹ̀ bẹ́ẹ̀ ni Consumer Protection Commission ẹ̀tọ́ àwọn oníbàárà ẹ̀ máa dáàbòbò ilé ìfowópamọ́ olóńbójútó ìsọwọ́sí àwọn ilé ìfowópamọ́ olókoòwò commercial banks ntí ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ yìí wà fún nìyẹn àwọn wá wò pé kùdìẹ̀kùdìẹ̀ mẹ́ta ni wọ́n ń láfojúsùn rẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ni pé kéèyàn ó gbowó kọ́mọ̀rò owó gbà kan sì ti yọwó nù àsùnwọ̀n rẹ̀ ẹlòmíì gbogbo tó ní lápò náà yọ tó gbé lọ báńkì ẹ̀kejì tí wọ́n tún wò ni pé àwọn owó tí ò bójúmu kí wọ́n máa tọwọ́ bọ owó nínú àsùnwọ̀n maintenance fees bẹ́ẹ̀ ni wọ́n mí gan lè má lo kọ́ kìíní kan fee wọ́n kàn ní electronics bọ́ ọ bá sanwó sí báńkì ẹ̀ wọ́n jà bọ́ ọ fẹ́ gbowó wọ́n jà bọ́ ọ fẹ́ transfer owó ó sì láwọn tó ti jẹ́ pé ó ti ní àkọọ́lẹ̀ pé eléyìí nìkan lè gbà ìparí oṣù ní owó bẹ́ẹ̀ sì yọ owó jáde nǹkankan ẹgbà yẹn ó tẹ fi mójútó àsùnwọ̀n ilé ìfowópamọ́ bẹ́ẹ̀ mi ò tiẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n máa yọ bó ṣe wọ́n ni ọjọ́ kan wà tí mo rí ilé ìfowópamọ́ mo complain fún ẹni tó wà ní kanta pé wọ́n máa yọ $2,000 kódà àwọn ò fún mi ní mẹ́sẹ̀gì fẹ́ $2,000 ọ̀hún ṣùgbọ́n mo mọ iye tí ń bẹ nínú àsùnwọ̀n mi nígbà alẹ́ mọ́ ó ti dín $2,000 ó ní bó mo ní yẹ báyìí ni owó tí ń bẹ lákàntì mi mo dẹ̀ kọ́ lẹ̀ ni ṣùgbọ́n owó yẹn pọ̀ díẹ̀ lójú wọn wọ́n rò pé bóyá
ẹni tó ní òní mọ iye. tàbí bóyá owó gan ò ti níbi tí ń lọ. obìnrin yẹn bá ní pé àkọ́pọ̀ síbò ó ní kí má kàǹtì mi wá n bá pè fún un lọ́ bá ń tẹ pẹpẹpẹpẹ nídìí káńtà tó wà. mo sáré para rẹ̀ wá balẹ̀ tó síbi sí ń bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó wá ní kí n lọ sókè kí n lọ complain bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ tí charges tí wọ́n pè lélẹ̀ máa lò kó ibo ní kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. so n tí wọ́n fàyọ ni pé ètò jẹ́ ìkẹta tí àwọn ilé ìfowópamọ́ àpapọ̀ Central Bank of Nigeria tó wò ni pé mímọ́ dá owó padà fún oníbàárà ó ń fà nílẹ̀ bí ìgbín. ìta ẹ̀tẹ́ ẹ̀sọ́ lẹ́ẹ̀kan pé ọjọ́ márùn-ún ni o ọjọ́ márùn-ún ó dosù kan mo lè fọ́ sọ̀yà bá a ṣe ń ṣètò yìí níbi ọdún 2023 owó kan wà tí mo yọ láti inú ẹ̀rọ alágbèéká ni ìyẹn POS owó ọ̀hún ó ju ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà lọ wọ́n tún yọ míì ó tún tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin náírà ìkan tí mo rí gbà ní owó mẹ́tẹ̀ẹ̀ta tá à ń sọ yìí ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà ni kódà mo pò yìí bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ìyókù fúnra mi mo fi ilẹ̀ ẹ̀bẹ̀ tí ń lọ yọ wọn lẹ́nu mọ́ nígbà wàhálà tí mo ń lọ bẹ̀ pọ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn bẹ́ẹ̀ pọ̀ tó àwọn àjọ yìí àti àwọn kan wà tí ò ní láǹfààní àti lọ báńkì. bẹ́ẹ̀ ni àwọn àjọ yìí àti ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ Nàìjíríà wọ́n ní bílíọ̀nù 10 náírà làwọn rí gbà padà fáwọn oníbàárà láti pàṣẹ àwọn ìfisùn tó lé ní ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n wọ́n ní àwọn rí bílíọ̀nù 10 náírà gbà padà ẹ rí i pé àwọn eléyìí owó tí ọ̀bà rá bóyá mi máa fẹ́ kó wọ́n wulẹ̀ rá ni. ó dàbí pé àwọn báńkì máa ń rí gẹ́gẹ́ bí èrè jẹ wọn. èrè ni ntẹ́lómi sì ń sunkún lé lórí ẹlòmíì owó tó wọnú àsùnwọ̀n rẹ̀ lódìdí ọdún kan kò tó ẹgbẹ̀rún lọ́nà igba náírà inú ẹgbẹ̀rún lọ́nà igba náírà ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà tó wá bọ́ bẹ̀ lẹ́kásẹ̀lẹ̀ eléyìí lè mú kọ́ mọ́ ní tí àwọn àjọ ìfilédè ni pé FCCPC yìí kí gbàgbọ́ kíkún ó lè wà nínú ilé ìfowópamọ́ àti ẹ̀ka ètò ìṣúná tó ń bára ìjẹ́ ilé ìfowópamọ́ àpapọ̀ ló gbégbèsè yìí àjọ òun wá kín lẹ́yìn wọ́n wá sa àwọn àlàkalẹ̀ ìwé òfin wọn eléyìí tó yẹ pé ó ṣùgbàrú gbèsè yìí pé tipẹ́tipẹ́ ni wọ́n ti retí irú gbèsè yìí ẹ wo irú Emefiele tó jẹ́ gómìnà àpapọ̀ ilé ìfowópamọ́ tẹ́lẹ̀ ẹ wo bí wọ́n ṣe ṣe ọ̀rọ̀ yọ́bọ̀yọ́bọ̀ ẹ wò gbà tí Ọláyẹmí Kàdóso dé tó jẹ́ gómìnà ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ báyìí àwọn àfojúsùn wọn ó wà níbàámu pẹ̀lú ilé iṣẹ́ ààrẹ ó túmọ̀ sí pé àwọn tá a bá yàn sípò adarí ọ̀pọ̀lọpọ̀ jẹun tó ní àfojúsùn rere fọjọ́wájú orílẹ̀-èdè yìí tàbí tí òye nǹkan tí ń lọ lórílẹ̀-èdè gan yé dáadáa tó yé eléyìí jẹ́ pé wọ́n ń dá sí gbogbo àwọn tọ́karáàlú. kì í ṣẹni tó ń ta tẹ́tẹ́ lọ́pọlọ èyí jẹ́ èyí ọ̀jẹ́. wọ́n mọ tí wọ́n ń ṣe wọ́n sì ń gbé gbèsè mo kan sára sí ìjọba tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ń tukọ̀ rẹ̀ àti àwọn tó fi sínú ìgbọ̀nù. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́yìn tó gbé lọ sí báńkì lóòótọ́ ẹgbẹ̀rún 2 ni wọ́n yọ ṣùgbọ́n lọ́pọ̀ gbà béèyàn ò bá nítara sí nǹkan kékeré nǹkan ńlá kan ó tún dé bá ń bẹ̀ ńlá kan ó tún ṣẹlẹ̀ sí yàn tó bá jẹ́ lòmíì ni yóò pẹ́gbẹ̀rún 2 kò ní lè yọjú bẹ́ẹ̀ ni torí wọ́n padà yọ tán ni gbogbo yẹn náà ni wọ́n ń yọ tán láǹfààní sí lọ́pọ̀lọpọ̀ gbà béèyàn bá dààmú lọ báńkì lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta ó lè súyàn kéèyàn pò wọ́n lọ́mọ bẹ́ẹ̀ ni so gbogbo àwọn eléyìí now ìwádìí fi hàn wípé lọ́pọ̀ gbà àwọn òṣìṣẹ́ báńkì míì wọ́n á máa dọ́gbọ́n yọ owó nínú àpò àsùnwọ̀n oníbàárà tí wọ́n rí i pé ó ti wá ti pẹ́. bẹ́ẹ̀ni. wọ́n lọ yẹ àpò àsùnwọ̀n yín wò ìjọ́ wo lẹ ti gbowó ńbẹ̀ ìjọ́ wo lẹ ti fowó síbẹ̀ wọ́n bá rí i pé ó ti pẹ́ tẹ́ ẹ ti gbowó ńbẹ̀ wọ́n lè rò pé bóyá ó ń tọ́ ò sí láyé mọ́. wọ́n kọ́ kó dà bò mí. wọ́n kọ́ kó bò mí náà bá rí i kẹ́ ẹ béèrè mọ́ ọ̀pọ̀lọpọ̀ owó báyìí ni ó ti wọlẹ̀ tẹ́lẹ̀ yẹn kò ní mọ̀ torí pé òye yé mi ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lówó báǹkì tíyàwó ẹ̀ ọ̀mà ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ló lówó báǹkì tọmọ ọ̀mà ikú òjijì dẹ̀ lè dé téèyàn kan kò ní mọ̀ nǹkan kan ẹlẹ́ran bá tún lórí so. ẹlòmíín lè wà lórí àìsàn tó yẹ pé kò ní lè sọ̀rọ̀ mọ́. bẹ́ẹ̀ni gbogbo àwọn ìgbésẹ̀ yìí ọ̀nà méjì ló pín sí o tó tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí o ẹni tó o bá nígbàgbọ́ náà ò lè fi ṣayà àbọ́mọ́ o gbogbo ẹni tó lọ́n bá ti tò mọ́ èèyàn láyà àtọ́mọ́ èèyàn gbọ́dọ̀ gba àwọn gbọ́ ni kódà bọ́ọ̀ bá tiẹ̀ wá lè gba àwọn méjèèjì gbọ́ ó nìkan tó gbàgbọ́ pé o ò ní lẹ́nìkan tó máa jarun pálù yẹn òun tàn fún ara rẹ̀ òfò rẹ̀ ọ̀pọ̀ o bọ́jọ́ ọmọ ni nínú ọmọ yẹn ti mọ ọmọ tí ọmọ yìí ó nípayà ọmọ yìí aláàánú eléyìí kéèyàn má bí eléyìí sàn èyí ó ti mọ̀ nínú ọmọ tí yẹn bá ti mọ̀ pé ó tún sàn nínú àwọn ọmọ rẹ̀ èyí ó fi inú hàn èyí mọ̀ pé lóòótọ́ bí wọ́n fi inú hàn obìnrin pé báyìí ní nǹkan rí bí kẹ́ ẹ̀ pawó nǹpọ́npọ́ ni owó tẹ̀ sí kójọ yìí ó lè jẹ́ fún ọjọ́ iwájú wọn náà ni àwọn ò ní rò bẹ́ẹ̀ o tẹ́ pé bí nǹkan bá ṣe ń wá ilé ẹ̀sìn máa fi gbọ́ bùkátà bíi kẹ́ ẹ̀ pápápọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bọ́jà búrò ni ẹbí ò ṣe é finú hàn ṣùgbọ́n ẹlẹ́ni kan tẹ́ ẹ mọ̀ pé kò sírú nǹkan torí ó ṣẹlẹ̀ bá sọ̀rọ̀ ìfẹ́ ni kágbègbèsè eléyìí o dẹ́yìn
àtúntò tí wàá délé ìfowópamọ́ báyìí pẹ̀lú àwọn tó wà nígbàánu wọ́n lè mọ́ wọn bẹ́ẹ̀ títí láéláé o bẹ́ẹ̀ ni àfojúsùn yìí ó lè mọ́tò kọ́ tẹ̀síwájú lọ́wọ́ ìjọba tó bá tún dòde nílẹ̀ Nàìjíríà bọ́ àdógún ọdún ó pé báàrẹ̀ Tinubu lọ́dún 8 yóò lọ́dún 8 ẹlòmíì padà bọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo rò pásíkò tá a wà yìí ó ti mú kí ìgbàgbọ́ kíkún kó tó máa ga sí nínú àjọ nínú ilé ìfowópamọ́ ilẹ̀ Nàìjíríà. kó tó di pé a máa lọ lórí eléyìí àmọ̀ràn tẹ́ mú wá ó jámọ̀ràn tó mú wúyàn lórí tó dẹ̀ nítumọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n tá a bá fi bíbá ẹ̀ wò ó ọ̀rọ̀ owó ó ṣòro láti nà tán fóbìnrin ó ṣòro láti nà tán fọmọ torí pé bùkátà tí yóò kájú owó tó pọ̀ ní ni wọ́n gbé wálẹ̀ kan náà jáde bó bá sì ti gbọ́ wọn á máa ní lọ́kàn wípé ó lówó lọ́wọ́ kò sí ná gbogbo wa la ní bò la ṣe ń ṣètò ìgbésí ayé wa ẹlòmíì iṣẹ́ táwa ń ṣe nísìnyí iṣẹ́ tí ò lówó oṣù ni kì í láfẹ̀yìntì bí ò sí wá láfẹ̀yìntì yẹn kò lówó àfẹ̀yìntì ìgbọ́dọ̀ máa pọnmi dògbẹ́ ẹ̀dá gbọ́dọ̀ pọnmi ilẹ̀ dògbẹ́ kéèyàn mọ̀ á dàgbà dásìkò kan mọ̀ wá tọrọ jẹ mọ̀ wá yídi mọ́tò káàkiri ọmọ mi ẹ ṣe mí láàánú oríṣiríṣi ẹ̀ là ń rí táwa náà gbàdúrà kó rí bẹ́ẹ̀. àná ti fàárọ̀ bẹ̀rẹ̀ dáadáa ọjọ́ alẹ́ wọn pọnmi ilẹ̀ dè. bẹ́ẹ̀ ni n tí mo nígbàgbọ́ pé ó yẹ kẹ́dà ó ṣe òun náà ni wípé ká má finú hàn tán ká má bàa dèèyàn burúkú ká sì má dìínú tán torí pé tá a bá finú hàn tán gbà mí ó ti ṣekú pọ̀pọ̀lọpọ̀ èèyàn nǹkan kan wà nínú ètò tí mo fẹ́ ṣe lọ́jọ́ iwájú níbi tí arákùnrin kan tó jólówó tó ti sọ bí ìyàwó òun ṣe fẹ́ pa òun nítorí ilẹ̀ tó sọ nítorí bí ìyàwó òun ṣe fẹ́ gbẹ̀mí òun tó fi májèlé sínú oúnjẹ fóun látàrí pé COVID-19 ká òun mọ́ Èkó òun àti òun ti fílẹ̀ tẹ́lẹ̀ gbá tó ń rí pé ó fẹ́ pa òun ṣùgbọ́n torí pé òun rí pé àwọn máa ń jìyà òun wá lọ sí Èkó yẹn ni COVID-19 wá bá òun níbẹ̀ náà ló sì ti fún un ní májèlé jẹ so kí ni tí mo rí níbẹ̀ ni wípé torí nǹkan ìní ẹ̀ ẹni yẹn ti ní àìsàn rọpárọsẹ̀ báyìí ó sì wà láyé o ṣùgbọ́n ó ti ń gbádùn díẹ̀díẹ̀ ó ti láìsàn rọpárọsẹ̀ mo wá wò pé ìyàwó tó ti bímọ 3 4 fún yàn tó wá jẹ́ pé ó lọ gbé ìwé ilẹ̀ pamọ́ ìwé ilé tọkọ ẹ̀kọ́ síbì kan ó lọ gbé pamọ́ àwọn owó tó wà ní báńkì ó fẹ́ jẹ gàba lé lórí òun àtàwọn ọmọ náà sì jọ di pàǹpá lé lórí àkọ́kọ́ nìyẹn o ìkan náà tó ń bẹ tó ṣẹlẹ̀ lọ́dún ìtàbọ̀dún tó lọ lágbègbè Gando nípínlẹ̀ Èkó níbi tí ìyàwó àtàwọn ọmọ tí wọ́n ti di bàbá tí wọ́n lé nǹkan mọ́ lẹ́nu gbogbo alárí fọ́nrán yẹn lórí ìtàkùn ayélujára lágbègbè Gando wọ́n dì í sínú ilé wọ́n mú mọ́là wá kó wá bá wọn kẹ́rù nínú ilé àwọn Haúsá náà ni wọ́n mú tó wá bá wọn dì í wọ́n fẹ́ fọwọ́ ara wọn kàn án wọ́n dẹ̀ kó gbogbo tó wà nílé wọ́n dẹ̀ kó lọ kó tó di pé àṣírí tú àwọn ará ilé ni wọ́n yọjú sínú ilé pé àwọn ẹrù tán kó jáde yìí kí ló dé tán fi kó ṣéjà wà láàrin ọkọ àti ìyàwó ni làwọn wọlé ni wọ́n bá ọkọ ìyàwó ńlẹ̀ tí wọ́n ti dì lọ́wọ́ sẹ́yìn tí wọ́n ti di ẹsẹ̀ rẹ̀ tí wọ́n ti lẹ ìkànnì ibẹ̀ ni ìbá kú sí. so eléyìí jẹ́ àwọn àkíyèsí tí mo fi rò wípé olùdíje sí iléeṣẹ́ gómìnà nípínlẹ̀ Ondo ní ọdún tá a wà náà ni lódìje dòpò sí iléeṣẹ́ gómìnà ọdún iná ló kú agbègbè Gando náà ló ń gbé lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n mo Ondo ni àwọn ọmọ alájẹ́ ni oríṣiṣẹ́gi ọ̀la fún ó ṣèdókòwò sí ẹ̀ka epo rọ̀bì ó ṣe sí àwọn ìgbòkègbodò ọkọ̀ ojú òfurufú ó ṣe síbi ilégbèé ilé kíkọ́ oríṣiṣẹ́gi ọ̀la fún púpọ̀ ó sì ẹlẹ́yinjú àánú ṣùgbọ́n ya méjì ló fẹ́ ìkan bẹ tó jẹ́ ìyá rẹ̀ ó fẹ́ ara ẹ̀yà àbòmíì ẹ̀yà àbòmíì ni wọ́n fẹ̀sùn kàn iléeṣẹ́ ọlọ́pàá wádìí ṣùgbọ́n wọn làwọn mọ̀lẹ́bí túwọ́ lórí ẹ̀ kódà wọ́n tì í ni àwọn máa ń bẹ́ nígbà tí wọ́n ti ọkọ ẹ̀ lọ fagbárí lulẹ̀ ọjọ́ ló sì kú síbẹ̀ kí ló tún kù ẹni ó díje dupò tó ẹ pọ́ sàn agun tó jẹ́ èèyàn tó lákàkì bẹ́ẹ̀ mẹ̀rẹ̀ sí bọ́ọ̀rì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bọ́kọ̀ bá pààyàn ọkọ̀ òun ègbè èèyàn ò ní sáláì gbàgbọ́ nú àwọn ìyàwó àtọmọ. ǹtẹ èrò tèmi lélẹ̀ o ò ní wípé kẹ́dà ọmọ ṣàkọsílẹ̀. bẹ́ẹ̀ni àkọọ́lẹ̀ dá táwọn ọmọ bá jọmọ tó ní làákàyè nígbà téèyàn bá rí kọjá lọ tán wọn ó tú àwọn àkọọ́lẹ̀ yẹ̀ wò wọn ó rí ńbo lo nílé sí ńbo lo nílẹ̀ sí ńbo lo wo lówó sí èló lo ní ń bẹ̀ yóò wà lákọọ́lẹ̀ àkọọ́lẹ̀ ló dáa ṣùgbọ́n tó bá ti lè sọ fọ́ọ̀mù àtìyàwó báyìí wọ́n gbé bùkátà rẹ̀ wá. èmi náà faramọ́ alákọọ́lẹ̀ ṣiṣẹ́ gbogbo àwọn ọkùnrin àti obìnrin náà ni Ọlọ́run nínú àánú ẹ̀ yóò wà pẹ̀lú wa yóò mọ̀ ṣàtọ́nà wa o àwọn obìnrin kan ń bẹ tó yẹ pé bó finú tán wọn jù bẹ́ẹ̀ lọ tó bá finú tán wọn inú wa máa dùn ọkàn wa máa balẹ̀ wọ́n ṣetán láti súgbà rẹ̀ wọn tó bá ti ṣàlàyé fún wọn pé ọ̀dà o eléyìí ló wà fún oúnjẹ tá a máa jẹ o eléyìí ló wà fún àárẹ̀ kó sí o
sọ wá rí lè ká fi tọ́jú ọjọ́ ọ̀la wálẹ̀ wọn ò ní ronú hàn ní gbé bùkátà débi eléyìí tẹ́ tọ́jú fọ́lọ́ ọjọ́ ọ̀la irú wọn wà pọ̀ bó o láṣẹ wá dára. adìẹ funfun mọ nínú ẹyin Elédùmarè ọkọ wa. Ọlọ́run nìkan ní kọ̀dá ẹja yẹ̀bá lábala bíi ẹja sẹ́mi mu tá a bá padà dé á tẹ̀síwájú ojú abẹ́ ń tẹ̀síwájú ẹ ṣé ẹ kú kalẹ̀ God bless you.